Bísáyọ̀ kì í ti gbé o ó gbére màrìwò tú yẹ̀rìyẹ̀rì kì í ti gbé o ó gbére. Adéọlá ló ń sọ wípé ẹ bá ń kí o ẹ bá ń kí ẹ jẹ́ kí o òbí ọkọ olóríire àwọn òbí ọkọ olóríire ẹ bá ń kí o ẹ bá ń kí wọn ẹ bá ń kí o ẹ jẹ́ kí o ẹ jẹ́ kí. Adéọlá ló ń sọ bẹ́ẹ̀ o òun ló rán wa níṣẹ́. Èrò sì mí rèlú Àwórì Ọ̀tà odò ilé tọkọtaya ọmọọba Bísáyọ̀ Ṣàfíù àti Princess Fọláṣadé Olúwatóyìn Ojúkò lẹ́sẹ̀ orí ń gbé mi lọ. Adéọlá ìyá ìbejì aya Adéníyì Olúwaṣeun Ojúkò ló bẹ̀ mí lọ́wẹ̀. Bàbá màmá Adéọlá ní mọ́ dúpẹ́ lọ́wọ́ yín o òun náà sì ń dúpẹ́ ó ní ẹkú níná ẹkú lílò ẹkú oore ọjọ́ gbogbo ìgbà gbogbo ó ní orí eléjìrì á gbè yín ìṣẹ̀dá àwọn eléjìrì ò ní jẹ́ tẹ́ láéláé àníkún owó àníkún ọlá àníkún ọrọ̀ àìkú àlàáfíà pípé pẹ̀lú ẹ̀mí gígùn. Ó ní ẹ ṣé gan-an ni lórí ọkọ àwọn eléjìrè ọ̀kín àti òun gangan alára. Adéọlá ń wí pé òbí ọkọ bíi ti yín ò wọ́pọ̀. Adéọlá aya Olúwaṣeun ń wí pé orí ìkúnlẹ̀ ni mo wà yìí. Bá ọkọ mi iye ọkọ mi mo láròjinlẹ̀ bẹ́ẹ̀ ni mo mọ̀ ọ́ lóore ẹ ṣé mo dúpẹ́ ẹ kú àdúrótì. Bàbá wa Prince Bísáyọ̀ Ṣàfíù Ojúkò Arole His Royal Majesty Alhaji Edo Jubri Adisa Ojúkò tó wàjà ń jọ́ sí ọba onínúure tó wàjà bí ẹnu idà tó wàkọ̀ olówó orí Princess Fọláṣadé Olúwatóyìn aya rẹ̀ lọ́ọ̀dẹ̀ ọkọ. Bàbá Olúwaṣeun Adéníyì ẹ̀gbọ́n Prince Túnjí ẹ̀gbọ́n Désọ́lá ẹ̀gbọ́n Saidi ẹ̀gbọ́n Káyọ̀dé grandpa Paul Olúwadárásími grandpa Olúwafẹ́rànmi Timothy àwọn ìbejì Adéọlá àti Olúwaṣeun Ojúkò kí ọ bàbá rẹ̀ ẹ̀yin òbí àtàtà. Tipẹ́ ọ̀rẹ́ ìmùlẹ̀ olóríire Matthew Sàlàkọ́ ẹ̀yin láláṣẹ àti olùdarí iléeṣẹ́ King's Health System iléeṣẹ́ ìlera tó gbajúmọ̀ ń tilé toko ẹ ló kàn ń lé ẹ sì tún níyì lẹ́yìn odi ẹ lọ́lá yéye ẹ níyì léèyàn. Tọkọtaya olóríire Olúwa ò gbé yín yílẹ̀ lórí ọlá yín ọ̀tá ń bínú ẹni ọ̀rọ̀ yín bá ń bínú Adéọlá ní ẹ dákun ẹ mọ̀ ṣe bẹ́ẹ̀ ẹjọ́ bínú bóńtọ̀ ń yọ kẹ́lẹ́kẹ́lẹ́ wọnú òṣùpá àfẹsẹ̀kọ́ gbòǹgbò ọ̀nà ajá wípé òru bí oyin àyà ń gá sí ẹni ń bínú tọkọtaya ọmọọba Ojúkò tó lúwa mi ń lò. Gúnugún ìkú ní rèwerèwe agẹmọ òní kú ní májèsí àfi tó bá dàgbàdàgbà tó bá tẹ̀ párìn. Bákọ mi olóore mi ni aláàánú mi ẹ kú ìtọ́jú mi bàbá gbogbo ayé ṣoore ṣá aṣoore márò tìkà aṣoore márò tèké bẹ́ẹ̀ ṣe ń dájọ́ bọ́ọ̀lẹ̀lẹ̀ sì tún ń paṣọ ọ̀hún láró bẹ́ẹ̀ ṣe ń ṣoore fún dúdú lẹ tún ń ṣe fún funfun níbi ká bá ní dámọ̀ràn ní tẹ̀ríntẹ̀rín ká gbani níyànjú níbi ọ̀rọ̀ gbé ṣòro ẹ kúkú tayọ wà láì àìmọye tálákà tẹ́ ẹ ti fọwọ́ rẹ̀ sókè.
ọlọ́kọ̀ tó wá dé orí mi olúwa ṣeun mi ọ̀wọ́n wá sáyé abiyamọ tòótọ́ abọ̀já bọ̀rọ̀ gbọ́rọ̀ abọ́jọ́ gbogbo dúró tọkọ ọ̀tá lójú àti ayọ̀ yín ti dénà kẹ máa jó kẹ máa yọ̀ lókù. mo mọ rírì yín o màmá mo mọ̀ ọ́ lóore torí bí ò bá sígi lẹ́yìn ọgbà wíwó ní wó bí ò sómi lẹ́yìn ẹja awọ ẹja ń lọ èèyàn lájọ mi mo dúpẹ́ màámi Fọláṣadé pẹ́pẹ́ lọmọ owó ń ṣe ilé arọ́ àtẹ̀pẹ́ ní kẹsẹ̀ yín ó tẹ̀nà àṣàṣì ayé ò ní ràn yín o orí olórí ò ní gbàṣe yín ṣe ẹni ìkẹyìn ò ní ṣíwájú fi yín lẹ̀ lọ màmá ayé yín ti lóyin á sì ládùn délẹ̀délẹ̀ ṣẹ̀kẹ̀rẹ̀ ń bá wọn ròde ìbànújẹ́ dídùn ń ta fárá oyin a ò ní mọ̀ kóró ohun ìbànújẹ́ láéláé àmùdùnú ayé yín ò ní fọ́n Adéọlá aya Adéníyì ló ń ṣàdúà àyìn bá yínmíyínmí dùn mí bí n bá tún padà wá sáyé nígbà ìgbà ọ̀dẹ̀ yín ni ó padà yà sí wàláì aṣọ ẹ̀yìn yín ò ní gbó ìṣẹ̀dá yín ò ní gbàbọ̀dè ẹ ṣàmì ẹ̀ púpọ̀. bàbá màmá Prince and Princess Abisayo Shafiu àti Fọláṣadé Ojúkọ Adéọlá ní kí yín ó ní kí n kì yín délé bàbá tó bí yín lọ́mọ Àwórì ni yín o ọmọ erin bígbó ọmọ ọlọ́ta odò Àwórì ọmọ akẹsàn ọmọ Ojúkọ bí àdá ọmọ iṣẹ́ ọwọ́ àlàyé ọmọ àfipó ti yanjú ọ̀tá ọmọ bọ́ńlé òsùn apẹ́lẹ́ ìkùlé rẹ̀ títí bó pẹ́ títí òrùn a máa mú nílé lọ ọmọ àgbààgbà tí ń gba pọ́ùn lágbàyè ọmọ oṣù lákẹ̀sán o ọmọ oṣù pàǹgbẹ́tì ọmọ amọ́roro lágbo ọmọ àjẹbù àlọ́ bíi kókù lábọ̀ ọmọ ajẹ́jú oko bíi kórun mariwo àgàn mariwo tú yẹ̀riyẹ̀ri àgàn tú yẹ̀riyẹ̀ri ọmọ afẹ́jáyánjá igan ọmọdé afẹ́lẹ́jà ọmọ iwájú ilé ọlọ́kọ̀ tó ń ṣòwò ẹ̀ǹkùlé ọlọ́kọ̀ àṣejìgbà ẹ̀lẹ̀kẹ̀ ọmọ ọlọ́kọ̀ nílùú Ìṣẹ́rí ẹ̀yìn ló gèdègèdè ọlọ́kọ̀ tó ń tàn yẹbẹyẹbẹ lójú omi ọmọ káfọ̀pá wá káfàjẹ̀ wá kátúnṣọ̀pánù kásàjẹ̀nù káfọ̀ gèdègèdè ọwọ́ wakọ̀ délé Ìṣẹ́rí ọmọ arúgbó ọdẹ yìí ń fàyàfà bákẹ̀sán ò gajùgò bákẹ̀sán ò gajú kùkùté kọ́sà àti níbo àmúlọ́wọ́ torí kékeré ọdẹ ni bàbá yín ń ṣe ọmọ agbẹ̀bí ayé o ọmọ agbẹ̀bí ọ̀run o bàbá yín gbẹ̀bí ayé tán ó tún lọ rè gbẹ̀bí ọ̀run ó gbẹ̀bí ewúrẹ́ ó tún gbẹ̀bí àgùntàn ọmọ ewé kan egbò kan ọmọ ewé làbá máa já káfí gbogbo rẹ̀ ńlẹ̀ ẹ̀ ńlẹ́ ọmọ ẹranko yáyo ọmọ olómi atura o ọmọ agbódìbú ọ̀kẹ́rẹ́ ọmọ èpo wẹ́líwẹ́lí tí ń bẹ lókè ìtàdó kò ṣeé fọkọ́rọ̀ kò ṣeé fàdárò bóòrò ó sì gbọ́dọ̀ kúrò ńbẹ̀ ìjàmìdó lórúkọ odò kan tí ń bẹ ńlé bàbá tó bí yín lọ́mọ bàbá yín ló mú àgùntàn dúdú wọnú ọkọ̀ ńjọ́ sí bó ṣe tún padà di funfun kò yéèyàn òní ọkọ̀ dànù lóṣù ọlá ọkọ̀ dànù lówó dé ilé ẹgbọ́n náà kí ní ń dọkọ̀ ọ̀nù lóṣù kí ní ń dọkọ̀ ọ̀nù lówó dé ilé àsórí akẹsàn ní ń dọkọ̀ ọ̀nù káàkiri ni wọ́n ṣe ń wí pé wọ́n yìí ń gbowó ọkọ̀ lọ́wọ́ oṣù wọ́n yìí ń gbowó ọkọ̀ lọ́wọ́ akẹsàn ẹni bá gbowó ọkọ̀ lọ́wọ́ oṣù ẹni bá gbowó ọkọ̀ lọ́wọ́ akẹsàn ó ń tọ̀ wọ́n àpò sọ́lẹ̀ àgbọ̀rún lọ ní nílé bàbá tó bí yín lọ́mọ ilé akẹsàn ọmọ agbẹ̀bí òmùwẹ̀ ọmọ agbélẹ̀kẹ̀rẹ̀ rú o ọmọ erígbòkun yìnbọn dẹ tàùtàù ọmọ èrè fàkálù ọmọ ọ̀kan jójó àjànàkú tí ń mi gbó kìjikìji ògúnròmbí arógun mọ́sá ọmọ aró dẹ́dẹ́dẹ́ wọmi Àwórì kí ti gbé o ó gbére. Adéọlá aya Olúwa ṣeun Ojúkọ mojíṣẹ́ tó rán mi àbọ̀ ló dà Stephen Omoare Arole Olódùmarè lè ní jẹ́ kẹ́ máa fà ìbújẹ́gbẹ̀ra lọ́lá Olúwa mo wíire àbí ìwíire ó wíire. ẹ jẹ́ wọn mọ́ ló kọ Jésù àmì o. ẹ jẹ́ wọn mọ́ ló kọ Jésù àmì o.
àmì.